ẹni tó bá ń sin Ọlọ́run tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run ò kì í ní standard. Òjíṣẹ́ Ọlọ́run àti àwọn arúgbó àwọn ni wọn ò gbúdọ̀ máa ní standard. Tí Jésù gan ò ní standard, Jésù tẹ́ ń tẹ̀lé kò ní standard. Tí Jésù bá ní standard, obìnrin onísun ẹ̀jẹ̀ nígbà tó dìrọ̀ mọ́ aṣọ tó fẹ́ súnmọ́ Jésù tó hàn jẹ́ kó súnmọ́. Tí Jésù bá ní standard bó ṣe dìrọ̀ mọ́ ìṣẹ́ tí aṣọ ẹ̀, ó yẹ kí iná jí kó má rí ìwòsàn. By now, ẹ̀yin religious leaders, ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ abẹ́ẹ̀rí. Ẹ rí abẹ́ẹ̀rí. Tí nǹkan tó bá ti ṣẹlẹ̀ tó jẹ́ pé sàkání ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí, even kó hùwà ìbàjẹ́, ẹ ní sọ̀rọ̀. Ìdí sẹ́mi ìwà ìbàjẹ́ tó wù tí ẹlòmíì bá wù níta, gbogbo ayé máa kẹ́yìn lé. Bí àwọn èèyàn kan sọ, ó dẹ̀ yá ká correct ara wa. Mo ní ó máa jẹ́ ìbànújẹ́ láti rí pé ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó wà ní ọ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ Olódùmarè, wọ́n sọ fún wọn pé èmi kò mọ̀ ọ́n rí, ohun náà jáde pé ẹ lọ kúrò níwájú mi, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ó dẹ̀ jẹ́ ohun tó jẹ́ oní ìtìjú, ó jẹ́ pé irú ẹ̀ àwa báyìí tí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní born against àti òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ti condemn, àwa la tún máa fún yín nímọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó mà jẹ́ tó tìyàn lójú o. Kí ni mò ń try láti sọ ni pé àwọn kan tán ní standard. Ẹni tó bá ń sin Ọlọ́run tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run ò kì í ní standard. Òjíṣẹ́ Ọlọ́run àti àwọn arúgbó àwọn ni wọn ò gbúdọ̀ máa ní standard. Tí Jésù gan ò ní standard, Jésù tẹ́ ń tẹ̀lé kò ní standard. Tí Jésù bá ní standard, obìnrin onísun ẹ̀jẹ̀ nígbà tó dìrọ̀ mọ́ aṣọ tó fẹ́ súnmọ́ Jésù tó hàn jẹ́ kó súnmọ́. Tí Jésù bá ní standard bó ṣe dìrọ̀ mọ́ ìṣẹ́ tí aṣọ ẹ̀, ó yẹ kí iná jí kó má rí ìwòsàn. Jésù ò ní standard. Kò sí nǹkan tó ń jẹ́ standard fún ẹni tí ó bá ń jèrè ọkàn. Jésù kò ní standard. Tí Jésù bá ní standard, kò ní bẹ́lẹ́ṣẹ̀ jẹun. Tí Jésù bá ní standard, nígbà tó wà lórí igi àgbélébù, tí o lè sọ fún wípé bàbá rántí mi nígbà tí wọ́n bá déjọba bàbá rẹ̀, ó yẹ kó sọ fún olè yẹn pé kí ló ń ṣe ẹ́, ìjọba wo ni wọ́n ń lọ, ìwọ olè lásánlàsàn yìí, ìwọ owó olè tó ti jalè, báwo ló ṣe fẹ́ déjọba? Tó bá ní standard, ohun tó yẹ kó jáde nìyẹn. Kò yẹ kí ohun jáde wípé lónìí ìwọ yóò pàdé mi ní paradise. Tí Jésù bá ní standard, tí ẹ̀yin ayé, ẹ̀yin ọmọlẹ́yìn Jésù ti wá ń create standard tí Jésù gan ò create fúnra ẹ̀ nígbà tó wá sáyé. Tí Jésù bá ní standard, ibi Lásárù ò ṣiṣẹ́ pamọ́ sọ́wọ́ ọlọ́rọ̀, ṣé bí n tó bá wu èèyàn lèèyàn lè fowó ẹ̀ ṣe, ṣùgbọ́n nítorí pé ọlọ́rọ̀ ní ó yẹ kó ṣe fún Lásárù kò ṣe fún. Ọlọ́run wá jẹ́ kí ọlọ́rọ̀ wá wà Lazarus mercy nígbà tí wọ́n kú. Tí Jésù bá ní standard ọlọ́rọ̀ ó ju Lásárù lọ. Kò yẹ kó jẹ́ pé Lásárù ló máa tún wá jẹ́ ẹni tó máa ṣàánú ọlọ́rọ̀ nígbà tí wọ́n kú. Tẹ́ ẹ bá mọ nǹkan tó yẹ kẹ́ ẹ sọ, ẹ yé máa sọ ọ̀rọ̀ tírú àwa tá à ń ṣe okó àti òbò yìí tá a fi máa fi yín sun Ọlọ́run. Jésù ò ní standard, arúgbó ò ní standard. Arúgbó akitan ni àwọn tó ń sin Ọlọ́run yẹ kó máa jẹ́ àti arúgbó, nítorí wípé Jésù ò wáyé fún ẹni tí kò ní ẹ̀ṣẹ̀, ẹlẹ́ṣẹ̀ ló wáyé fún. Jésù ní agbára láti gbára ẹ̀ lẹ̀ nígbà tí Pọ́tù Plateau, nígbà tí Jésù gan mọ̀ pé Júdásì ó máa fòun wọ̀n. Kò sí nǹkan tó ṣe fún Jésù tí ó mọ̀, ṣùgbọ́n nítorí wípé ó fẹ́ kí ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ kẹ́ lè rí ìgbàlà, ó fara da ìyà yẹn, ó fara da ikú oró, ó fara da ìyà. Nígbà tí ẹni tí ẹ̀ ń jorúkọ mọ́ lára tó ju ìpọ̀nrí yàrá ya bàbá lé bàbá tó bí bàbá ńlá kú bàbá yín lọ ò ní standard. Ẹ̀yin ìṣíkírín, ẹ̀yin tá ń wíjí yànmùyánmú, ẹ̀yin ọmọ láwùrín, níbo lẹ ti rí standard?
níbo lẹ ti fẹ́ create standard bàbá ńlá kú bàbá yín tẹ́ ń jórúkọ mọ́ lára tẹ́ ń sọ pé for God loves the world and he gave his only begotten son tó fún yín tí ò ní standard tó sọ̀rọ̀ ẹ̀ di àgùntàn níwájú ẹlòrẹ́rùn tí wọ́n fi pa á tó dẹ̀ ní agbára láti gbára ẹ̀ là tí ò gbára ẹ̀ là kò ní standard. Níbo lẹ́yìn ti rí standard tẹ́ ń sọ pé èèyàn láti ní standard? Ẹ ṣọ́ra ṣe. Àwa kan wà tí Ọlọ́run gbé inú wa. Jésù ò ní standard. Níbo lẹ́yìn ti rí standard? Olùgbàlà tẹ́ ń tẹ̀lé ò ní standard. Níbo lẹ ti rí standard? Ẹ sọ gbogbo nǹkan tó wà nínú Bíbélì níbi tẹ́ ti rí pé Ọlọ́run tẹ́ ti rí pé Jésù ní standard. Ẹ sọ gbogbo ìrìn tí Jésù rìn nígbà tó wá sáyé tó indicate pé ó create standard. Ó fìyàtọ̀ láàrin olówó àti tọ́lákà. Ó fìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ ni Jésù fẹ́ràn jù. Ọlọ́run, mo sọ pé ó yẹ kí Ọlọ́run kó pa gbogbo ayé yìí rẹ́, kó fi àwọn ọmọ kéékèèké nìkan sílẹ̀. Honestly, by now, ẹ̀yin religious leaders, ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ àbẹ́ẹ̀rí. Ẹ rí àbẹ́ẹ̀rí. Tí nǹkan tó bá ti ṣẹlẹ̀ tó jẹ́ pé sàkání ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí, even kó hùwà ìbàjẹ́, ẹ ní sọ̀rọ̀. Ìdí same ìwà ìbàjẹ́ tó wù tí ẹlòmíì bá wù níta, gbogbo ayé máa kéyìn le. But nítorí pé ó ti ní emblem Jésù, ẹ máa wave, ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ rí. By now, nǹkan tó ṣẹlẹ̀ yìí, ó yẹ káwọn religious leaders kan ti máa sọ̀rọ̀ lórí ẹ̀. Àbẹ́ mọ bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣe great tó ni. Ṣebí ìfẹ́ lẹ̀ ń preach ní Ọlọ́run ní Jésù preach nígbà tó wà láyé. Èèyàn tó pe rẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run, because èèyàn ń kọrin, èèyàn ń wàásùn, èèyàn ní church, òjíṣẹ́ ni. Ó dẹ̀ kan èèyàn mọ́ àgbélébù bẹ́ẹ̀ yẹn. Àdẹ̀ tí ìrú ọrú àwọn màmá tó máa ń wàásùn ìrere, àwọn bàbá tó máa ń wàásùn ìrere, tá a dẹ̀ ti rí ẹni yìí pẹ̀lú, ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́, ẹ sọ nǹkan kan lórí ẹ̀. By now, kí nìyẹn ti ràn sìn? Torí pé àwọn kan ti ń lò ó, ẹni tó dẹ̀ ṣẹlẹ̀ sí náà kò ní dákẹ́ tó bá yá. Tó yẹ kí ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn yìí, kẹ́ ẹ ti pe wá, kẹ́ ẹ ti pẹ̀yìn, kẹ́ ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa bomi pa, ó dìgbà tó bá diṣu atayanyan kẹ́ ẹ tó sọ̀rọ̀. Torí pé ẹni tó ti ẹ̀ ṣẹlẹ̀, ó jẹ́ èèyàn yín tí ẹ máa ń pè. Ọlọ́run á bí gbogbo yín. Gbogbo yín ẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín. Àwọn tó jẹ́ Kristẹni tó ń sọ̀rọ̀, àwọn tí wọ́n níjọ ni, àwọn tí dẹ̀ kókò jẹ́ pé bí àwọn tó kàn ń lọ sí church, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ religious leaders tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀, kẹ́ ẹ wàásù kí àwọn ẹlòmíì tó bá fẹ́ ṣerú nǹkan báyẹn níjọ́ mi kó lè gbọ́ látẹnu yín pé Jésù ò fẹ́ bẹ́ẹ̀. Nígbà tí òun sọ̀rọ̀ pé kí wọ́n wá san fight, ìgbà tí òun sọ̀rọ̀ wípé kó wá dáwó nínú ìjọ, kò kàn yín. Ọlọ́run á bí yín. Ọlọ́run á bí yín. Ẹ mú Jésù wùyàn follow. Honestly, Ọlọ́run á bí yín. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ níjọ, gbogbo ẹ̀yin tí Ọlọ́run tẹ́ ń wàásùn, ẹ lè sọ pé ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ torí gbogbo yín náà lẹ ń ṣe church online. Ẹ dẹ̀ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo yín ẹ sọ nǹkan kan. Ẹ sọ nǹkan kan. Ọlọ́run á bí yín. Ọlọ́run á bí yín. Ọlọ́run á bí gbogbo yín. Ọlọ́run á bí yín. Ọlọ́run á bí yín. Ọlọ́run á bí yín. Mo sọ wípé ọ̀pọ̀lọpọ̀ yín inú ló pè yín. Ìfun ló pè yín, kò ń ṣe Ọlọ́run ló pè yín. Ìfun ló pè yín. Ọlọ́run á bí yín. Gbogbo yín lẹ máa ṣírò iṣẹ́ ọwọ́ yín. Gbogbo yín lẹ máa pàdé Ọlọ́run lẹ́sẹ̀ ìgbèjì. Lágbára Ọlọ́run. Àwọn èèyàn, ọ̀gẹ̀dẹ̀ yín bàjẹ́, ẹ ló ń pọ́n. Àwọn ara yín ń hùwà ìbàjẹ́ láwùjọ, ẹ rí nǹkan kan sọ sí. Àwọn tó jẹ́ ọmọ ìjọ, àwọn tó jẹ́ bí àwọn tó kọ̀ jẹ́ olùsìn, àwọn náà jáde. Ẹ̀yin tẹ́ ẹ mọ iwájú àtẹ̀yìn Bíbélì. Ìmí yín ẹ máa lé rí vision òfò, ẹ ń ríran ire.
ẹ rí nǹkan kan nínú eléyìí kẹ́ sọ̀rọ̀ sí Ọlọ́run á bí yín